àfikàn gbà kan lọ́wọ́ mi má fi kan gbà kan lọ́wọ́ mi. Ọlọ́run o jọ àfikàn gbà kan lọ́wọ́ mi má fi kan gbà kan lọ́wọ́ mi. Má torí owó gbogbo kìkì tó fún mi má fi kan gbà kan lọ́wọ́ mi. Má torí òkìkí kó gbọmọ lọ́wọ́ mi má fi kan gbà kan lọ́wọ́ mi. Má torí ọmọ kó gbàyà tó fún mi má fi kan gbà kan lọ́wọ́ mi. Má torí àyà gbogbo àlàáfíà ara mi má fi kan gbà kan lọ́wọ́ mi. Má torí àlàáfíà kò sọ mí dẹ́lẹ́mì kúkúrú má fi kan gbà kan lọ́wọ́ mi. Ọlọ́njọ́ má fi kan gbà kan lọ́wọ́ mi má fi kan gbà kan lọ́wọ́ mi. Àmín. Àìmọye ara tó bá níkùn mi tí mo ṣì máa dá tí máa dá o tí máa dá o Alábí. Àìmọye ara tó bá níkùn mi tí mo ṣì máa dá o. Ọlọ́run má pa mi fọ́tayọ̀ kọ́ má lọ́rùn pásá sí àwọn ló pa mí. Kí lè dára tó wà níkùn mi fọmọ aráyé ìyá Alábí. Àìmọye ara tó bá níkùn mi tí mo ṣì máa dá tí máa dá o tí máa dá o. Ọlọ́run má pa mi fọ́tayọ̀ kọ́ má lọ́rùn pásá sí àwọn ló pa mí. Kí lè dára tó wà níkùn mi fọmọ aráyé òwà. Ọlọ́run má pa mi fọ́tayọ̀ kọ́ má lọ́rùn pásá sí àwọn ló pa mí o. Kí lè dára tó wà níkùn mi fọmọ aráyé. Ìkìlọ̀ pàtàkì rẹ̀ má sọ gbogbo o ẹ má fẹ́ kún wá ẹja. Ọ̀dẹ̀ ṣàlìyìn tẹ́ bá máa jẹ́ wẹ́kùn o. A lè máa jọ kọrin ká máa jọ di máa ìmú. Wọ́n ìgbẹ́kẹ̀ sí orin bàbá Bọ́lá wà. Èwo nínú yín ká sọ pé bó lè máa gbà o. Ká sọ pé bó lè máa gbà o kẹ́ sọ fún ọ. Èwo nínú yín lọ kúkúrú ni àbí gíga ṣé dúdú ni àbí pupa. Èwo nínú yín ká sọ pé bó lè máa gbà o. Èwo nínú yín ká sọ pé bó lè máa gbà o. Ká sọ pé bó lè máa gbà o kẹ́ sọ fún ọ. Ẹni ká ṣoore fún wákàtí mọ́rẹ̀ Alábí. Ẹni ká ṣoore fún sẹ́ wákàtí mọ́rẹ̀. Táwa ṣe ká fún tó jẹ́ wá bàrà jẹ́. Aṣọ́mọ̀ká wáyé tó mọ́rẹ̀. Aṣọ́mọ̀ká wáyé tó mọ́rẹ̀. Ẹja máa dúpẹ́ fún sàtì àmọ́rún yìí. Òru bá mú ẹ jẹ́ ká máa dúpẹ́. Òtútù ló mú ẹ jẹ́ ká máa dúpẹ́. Ọpẹ́ bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ o kọ́lọ́hún máa máa ń jáde o. Ọpẹ́ ìgbà ká mú tó bá jẹ́ ìlọ òun kọ́. Ọpẹ́ bẹ́ẹ̀ o kọ́lọ́hún máa máa ń jáde o. Ọpẹ́ ìgbà ká mú tó bá jẹ́ ìlọ òun kọ́. Bábọ̀ mọ́ ẹ̀dá àwọn kan sọ pé Ọlọ́run ló mú, àwọn kan tún sọ pé Ọlọ́run àdì àtọ́lọ́run ló mú àtọ́lọ́run ládì. Mi ò fẹ́ kan nínú ẹ̀ṣẹ̀ o. Ọpẹ́ ìgbà ká mú tó bá jẹ́ ìlọ òun kọ́. Àtọ́lọ́run ló mú àtọ́lọ́run ládì. Mi ò fẹ́ kan nínú ẹ̀ o. Ọpẹ́ ìgbà ká mú tó bá jẹ́ ìlọ òun kọ́. Èèyàn lè gbọ́ tẹ́lẹ̀ tó ń ṣọ́ ni. Èèyàn lè gbọ́ tẹ́lẹ̀ tó ń ṣọ́ ni. Kọ́lọ́run kó ṣọ́ wa lọ́wọ́ ẹni tó ń ṣọ́ wa. Níbi tá a máa ráṣọ́ níbi tá a máa ráṣọ́. Kọ́lọ́run wá ṣọ́ gbogbo wa ni. Èèyàn lè gbọ́ tẹ́lẹ̀ tó ń ṣọ́ ni. Àléyàn lè gbọ́ tẹ́lẹ̀ tó ń ṣọ́ ni. Kọ́lọ́run kó ṣọ́ wa lọ́wọ́ ẹni tó ń ṣọ́ wa. Níbi tá a máa ráṣọ́ níbi tá a máa ráṣọ́ o. Kọ́lọ́run wá ṣọ́ gbogbo wa ni. Ẹni tutọ́ funfun síta dúdú tó pọ̀ ń bẹ nínú. Imú ògbóhùn òṣìkà láṣẹ mẹ́ni à ń súnmọ́.
débi ẹni àdúródè ọmọ ádámọ̀ burú ṣá ọbọ ọlọ́run ló ń ṣọ́ ní níbi táwọn ò máa ráṣọ sátí àdákùnjọ ọlọ́run dákùnjọ máma jẹun kó sọ́wọ́ èèyàn lè bọ́ tẹ́lẹ̀ tó ń ṣọ́ ni àléyàn lè bọ́ tẹ́lẹ̀ tó ń ṣọ́ ni ọlọ́run kó ṣọ́ wa lọ́wọ́ ẹni tó ń ṣọ́ wa níbi táwọn máa ráṣọ níbi táwọn máa ráṣọ ọlọ́run wáṣọ gbogbo wa ni. gbogbo lẹ́mi jẹ́ kúlẹ̀mí dá o ọlárẹ̀wájú ọmọlábọ̀dé mi ọ̀pọ̀ adédọ̀yìn ọ̀pọ̀ adéjọkẹ́ òpómúlérò gbogbo pleasure ìjọba lámà gbogbo aláùsá bámi tọ́jú ultimate lóṣù elépo tẹ́ bá ti dára ẹ̀gùn ọmọ ọ̀jẹ̀nà ọ̀jẹ̀nà lùkù mọ́nù ẹ̀gbọ́n kúnlẹ̀ mi dá o wájú sọdíkì ní ẹlẹ́dìyẹ tó ń jẹ́ sọdíkì Abíọ́lá ni ò pé èèyàn yìí sàmì rìn dá o ìgbéwò Adélékè tẹ́ bá ti dọ̀kí ni wàá tọ́jú gòdò mú ṣáìn tó jẹ́ lùkù mọ́nù alẹ́ ìbá tẹ́ bá ti tẹ́rẹ̀ tọ́jú àríbídé sí tó ń jẹ́ Wàsíù olówó kéré tó ń jẹ́ lùkù mọ́nù ẹ̀jẹ̀ kúlẹ̀ mi rìn dá o mọ̀dọ̀ kí wálé Badmus Aliatic Travels and Tours èèyàn kúlẹ̀ mi rìn dá o bẹ́fẹ́ lọ sàràfà bẹ́fẹ́ rẹ̀ múra ẹ lọ bá mi rí wọn Aliatic èèyàn yìí sàmì rìn dá o olú ọmọ sàràfà àwọn tẹ́tí kẹ́ ẹ ti kẹ́ bẹ́ẹ̀ bò èèyàn tá a jí kan lé ìkírun nílé olú ọmọ ti pa o èèyàn kúnlẹ̀ mi rìn dá o Ìsá bàbá Bọ́lá wá o. èèyàn lè mọ tẹ́ni tó ń ṣọ́ ni àléyàn lè mọ tẹ́ni tó ń ṣọ́ ni ọlọ́run kò ṣọ́ wa lọ́wọ́ ẹni tó ń ṣọ́ wa níbi táwọn máa ráṣọ níbi táwọn máa ráṣọ ọlọ́run wáṣọ gbogbo wa ni. wọ́n tó mọ̀ mí tẹ́lẹ̀ ìfẹ́ aráyé pọ̀ ní tìlẹ̀ mi ń jẹ́ olórí ẹbí kíbla mìíràn dàlérè wá Ìsá ni òbí sọ mí Ìsá. tó bá wá rí mi ní ó ti rí mi lè ní rí torí mi ò ní kú kò ní jẹ́ àrímọ́ a tún máa pàdé bóyá pẹ̀lú ayọ̀ àlàáfíà àmín. ṣòfà lọ́mọ mi ní quality lèmi ń jẹ́ bírin dàn alábí tó wá padà dìfẹ́ aráyé ọmọ àti pẹ́ńlẹ̀ o nínú káròyìn ìdílẹ̀ kakọrin ọgbọ́n Ìsá Àlàbí ti pẹ́ lágodo ọ̀nà tí hàn sí orí tẹ̀mí kúrò láṣà ọ̀gbìn ojú kò lísìn pápọ̀rin ìdílé lẹ́nu mi rìn dà Àlàbí o láti tẹ̀gàn sí àbíkáyọ̀ kúrò òdì kan mọ́ ń bẹ̀ ọ́ tó bá gbọ́rin mi wá rí fọ́yún ní ìrẹ̀dùn quality lóbi ṣẹ̀ṣẹ̀rẹ̀ Ìsá mi rìn lórí mi ládẹ́ntìtì àwọn olólùfẹ́ Ìsá mi rìn dára ọ́ wọ́n mú mi as priority lápòlì orin jẹ́lẹ́ra lè mọ wà categorically ràwọ̀ orin mi wá rí bóyá tọ̀ wọ́n tún máa bèrè sí ní Ìsá Àlàbí ti pẹ́ lágòkò ọ̀nà jìnnà sí o tó wá padà dìfẹ́ aráyé ọmọ àti pẹ́lẹ́ o nínú káròyìn ìjìnlẹ̀ kakọrin ọgbọ́n Ìsá Àlàbí ti pẹ́ lágòdò ọ̀nà tí hàn sí òkè ẹnjìníà òkè Olúwatósìn Samuel Shama Tidus Ultimate Limited Building and Civic ẹnjìníà ọkọ̀ olórí jòkótadé mọ́ bàárò òdò ṣe adétọ́n bàbá Olúwafẹ́mi bàbá Olúwadára sí mi bàbá èrè Olúwamídé tẹ́ bá ti dẹ́dẹ́ ṣáínà mímú dà kékeré ọkọ̀ Abíọ́dún Ṣàkíràtù ọkọ̀ táwọn àjùdà mi ìgbẹ́kẹ̀lé mi ta aláṣẹ Sutlakaraka hotel ọmọ mẹ́ni ṣáínà ọlárẹ̀wájú mi lóyìnbó àgbà ọlọ́sàsà ṣíṣe o ọjí mọ́tò o mi ò gbàgbé Sodiq rárá olùọmọ ọmọlẹ́mbò ní Mushin Aremu
èèyàn káká ṣàwọn bá òde Ọbásanjọ́ ní ẹ̀pẹ́ o ọbago ìrókòdì lọ Ismail ilẹ̀ ìrókò yóò ṣe bàbá Ramadan ọkọ̀ tí balẹ̀ ìkísù bí ó gbàgbé Roscoe tó jẹ́ Rasaki lákíọ́lá ìṣúwájú àrùmọ́ bàrọ̀ òde alájí yálò láti wúre CEO Ajayi Adékúnlé property èèyàn tá láyé ló jẹ́ láti wù mí Sótúndé CEO Sótúndé enterprises èèyàn tá láyé Saka CEO IBF investment owó labí mo bá ròde Ifá Tádé babaláwo yahoo gbogbo ta lọ́wọ́ ẹ ló wà Òdekúnlé sá. Ọpọlọ yẹ yìí ó fẹ̀yìn pamọ́ alágbà yẹ yìí ó fẹ̀yìn pamọ́ ẹnìyẹ wáyé tiẹ̀ ó kó sí gbangba ẹnìyẹ wáyé tiẹ̀ ó kó sí gbangba. Àwọn tó fẹ̀yìn pamọ́ yẹn kí ló fẹ̀yìn pamọ́ fún? Fẹ̀yìn pamọ́ yẹn ìlọ fẹ̀yìn pamọ́ fún ọ̀tá mi má ro mi pín ibi mádémádé ọ̀tá mi má ro mi pín ibi mádémádé ògbọ́ pálárò pin ẹ̀dá ojúmọ̀ tó ti yín o ẹni tẹ́ fi jòkó tẹ́ fẹ́ fi rẹ́rìn mi ẹkún lọ́sùn nígbẹ̀yìn tọ́lá lọ́hùn mi ò gbọ́ kò sí lẹ́yìn alábòsí rìn dá máa sọ̀rọ̀ àwa ti lọ jìnnà èèyàn tó fẹ́ wo ṣẹ́jú akọ̀ apẹ́lẹ́ tí omi. Yakuam quality aláròpin ẹ̀dá aláròpin ẹ̀dá ojúmọ̀ tó ti ń ẹni tẹ̀fi jòkó tẹ́fẹ́ fi rẹ́rìn mi ẹkún lọ́sùn nígbẹ̀yìn tọ́lá lọ́hùn mi ò gbọ́ kò sí lẹ́yìn alábòsí. Rìndà máa sọ̀rọ̀ àwa ti lọ jìnnà èèyàn tó fẹ́ wo ṣẹ́jú akọ̀ apẹ́lẹ́ tí omi. Ìròyìn ni pé kọ́mẹ̀lẹ́ ràn wá kó padà wá jẹ gungun ká ṣiṣẹ́ ká máa jèrè o lè ro tẹ́rọ òsì àwa ẹ ò fẹ́ ní ìṣẹ̀gúsí kó débẹ̀ kó sí kókó kó dẹ̀rọ̀ bẹ̀ lá ìpẹ́jọ́ àbòsí yìí lẹ́yìn dẹ̀ ń gbèrò lórí alálàbí ó ṣẹlẹ̀ jọ òun nìkan ó ń dọ́gbọ́n sí máa ní èèyàn rọ́kọ̀ tó kún bọ̀ o ẹ lè ní ìlàjà yus máa ní o èmi sàmì rìndà o kọlọ̀ kó ayọ̀. Rìndà máa sọ̀rọ̀ àwa ti lọ jìnnà èèyàn tó fẹ́ wo ṣẹ́jú akọ̀ apẹ́lẹ́ tí omi. Abíọ́dún Ọláníyì Lawal CEO Labid Ventures ọ̀làǹgà la pápá o CEO Abíọ́dún jẹ́ kí n jẹ foundation ó pèsè o bàbá Ọmọwùmí alájà o olórí ẹbí bàbá Jumai bàbá Abdullahi bàbá Kuwa bàbá Utumani bàbá Farida ní o jẹ́ kí n jẹ́ ẹ̀jẹ̀ Kúnlé mi Rìndà o kò kì í ṣe ibà ń kọ́lé ṣèyí student money of national progress money ẹ̀tájú dádì mi Bàrúwà ní o pèsè o aláròpin ẹ̀dá ojúmọ̀ tó ti yín ẹni tẹ́ fi jòkó tẹ́ fẹ́ fi rẹ́rìn mi ẹkún lẹ́sùn nígbẹ̀yìn tọ́lá lọ́hùn mi ò gbọ́ kò sí lẹ́yìn alábòsí. Rìndà máa sọ̀rọ̀ àwa ti lọ jìnnà èèyàn tó fẹ́ wo ṣẹ́jú akọ̀ apẹ́lẹ́ tí omi. Ajé ìmọ̀ni rẹ o ajé yẹ́ta tẹ̀mẹ̀ ní ó tàgbọ́ àṣẹ o ẹ̀jẹ̀ Kúnlé mi Rìndà ní kíkókíkó tó lè wà o bá ń tọ́jú MC Gunners mi ẹ̀jẹ̀ Kúnlé mi Rìndà o Rìndà máa wò ó. Rìndà máa sọ̀rọ̀ àwa ti lọ jìnnà èèyàn tó fẹ́ wo ṣẹ́jú akọ̀ apẹ́lẹ́ tí omi. Tolúlọpẹ́ mo bá òde ṣe tún pa ọmọdé kẹyẹ Tolúlọpẹ́ l'Amẹ́ríkà ló ń gbé Indianapolis lámẹ́ ọkọ Adébísí Babayọ̀délé baba Michael baba lẹ́mọ̀ báyọ̀ yóò ṣe àkọsílẹ̀ mọ̀ bá ròdò ṣe olúwa dáre kó sílẹ̀ global ọkọ mo dúpẹ́ ọlá ọkọ títí aláyọ̀ rèé ọkọ ìbùkún baba Samuel
owó bàbá Ṣẹ́gun ọ̀gá mi rìn dá o bàbá Bọ́lá wá o ẹ tọ́jú Bọ́lá àlẹ́ àdáadáa èyí mẹ́sàn-án gbogbo àgbàdo ṣèbí nílùú London ló ń gbé àárín ọ̀la nílùú London ẹ tọ́jú Rashidatu àmọ́ pé àfàrólé àríyọ̀ ṣí fún màmá o ẹ tọ́jú ọlọ́dọ̀ àrẹ̀mọ́ lára Kásímù ni olóyèdè gẹ́gẹ́ bí ọba bòmí ni kò ṣe rí fi ọlọ́lọ́gbẹ́ ẹ̀ẹ́dẹ́kọ̀ yẹn ènìyàn kan kó jẹ́ níyàn wá ti ṣẹ́jọ́ làdáná ti pẹ́ because bómi ṣe wá lù àgbọn kò sẹ́ni tó yẹ gẹ́gẹ́ bí ọba bòmí ni kò ṣe rí fi àrẹ̀mọ́ Kásímù àrẹ̀mọ́ tó Yéládé kábíyèsí ọba lára o kádé pẹ́ lórí kí bàtà pẹ́ lẹ́sẹ̀ ọba wa ọkọ̀ alájà Ṣakírátù Ọláníkẹ́ àrẹ̀mọ́ Yéládé Kásímù gbogbo ṣé báwa là ń dá bí ara àwa là ń dá bí ara o ara wa là ń dá bí ara àwa là ń dá bí ara o ọmọ alára ò jájá o wà bomi aṣọ kìkì àwa là ń dá bí ara o àwa là ń dá bí ara o ọ̀nàrẹ́bù nírun akànfẹ́ mo pààrọ̀ òjò ṣe àti dáadé kéèké ó dùn kó pọ̀ kó pẹ́ special adviser tó gọ́fọ̀ Adémọ́lá Nurudeen Adélékè o ọ̀nàrẹ́bù chief Nurudeen mi Adéwùmí Òfòrọ̀lá o akọgun gbogbo ẹ̀dẹ̀ pátápátá o ẹ̀gbọ́n Tàlàbí mi ń dàbà Bàbọ́lá wa Abíọ́dún Aláyọ̀ rẹ̀ ọkọ Kẹ́mi special bàbá Tọ́lání bàbá Àbèjì ọmọ wọn lẹ́fà láàyè alábẹ́dẹ́ dáàdì mi túbọ̀ yìí kẹjà ọmọlá márùwá ajá ní Sàhálísù Sona Shaman yóò gbàgbé Láìdí Aláfẹ́ mọ́ bàárọ̀ òde àbókí àrẹ̀dà lágége ẹ̀tọ́jú ọ̀pá o Usman Bello ẹ̀bà mi ṣàdúrà fún ìbànújẹ́ kéré tóbi kò ní kọ́ ẹ̀ òní bọ́ sọ́wọ́ agbanipa tó bá ti rí wa lágbo níṣẹ́ ló máa ń dùn wá nínú wàrà fáánù mọ̀ọ́kánà àlìyá èmi kọ́ omi ìrìndà ọlọ́run máa ló ṣe yí o mo kí Bello Usman bàbá Awal ọba Mubaraki ọkọ tó ní Zainabu ni ẹjẹ tí Kúnlé mi ìrìndà o CEO BB executive ọ̀làǹgà CEO BB executive hotel and director BB executive real estate Usman ọmọ Bello ẹ̀jẹ̀ Kúnlé mi rìn dání ọbẹ̀ lọ́mọ làbá tí ọ Ọlárẹ̀wájú ẹ̀jẹ̀ Kúnlé mi rìn dá bókìdí sánàṣẹ rí gbogbo Ìkẹjà wókàlájì Wàásù ẹlẹ́mọ̀rọ̀ Akórèdé CEO Wàsólì Yangani fẹ́sù bàbá dára sí mi ní wọ́n pé ọ̀pọ̀ Adéṣọlá olómọ gbogbo wẹrẹkù níbẹ̀ jùlẹ̀ kí èèyàn Láwálé ṣàníyàn pé èèyàn Láwálé èèyàn Bùkọ́lá ní London èèyàn PA Adémọ́lá o owó ẹ̀yẹ ó kàlájì Wàásù ó talẹ̀ ó talẹ̀ bẹ́ẹ̀ fẹ́ra lé ẹ lórí wọn olómọ ẹlẹ́mọ̀rọ̀ tó ń jẹ́ Wàásù kọ́lọ́ májẹ̀ tí ó bàjẹ́ o ẹlẹ́lẹ́ra fíhù tó ń jẹ́ Hùsẹ́ẹ̀nì Alábì ní mòwe ní màá ń pè ẹ̀jẹ̀ Kúnlé mi nídà kọ́lọ́ májẹ̀ tí ó bàjẹ́ o ẹlẹ́lẹ́ tó ń jẹ́ Ràfíhù bàbá Rọ̀fíyá bàbá Sọ̀ọ́dì MC Lámúrúdù àjọgbà dọ́là mi ń kọ́ bókì sàkámi sàúlà gbogbo owó dé bá ń tọ́jú Gbénga ìtàkọ̀tì níta ẹ̀jẹ̀ Kúnlé mi rìndà ìsà. mọ́tò Èkó mọ́tò ní ó pé Mustapha mi ṣègò Ajagun gbadé Ọlọ́run lórí orí bẹ́ẹ̀ èèyàn kọ́ wà láàyè
ẹ̀gbọ́n tí kú lè mí rìndà wàá kó wa jẹ̀pẹ̀. Mustapha mi ṣègò yóò ṣe tọ́jú múrítà lùbí pẹ́ẹ́pẹ́ o. mo kí kébì tó ń ta búrẹ́dì gbogbo àbòrú pátápátá o. Israel búrẹ́dì. mo kí Ṣẹ́gun aláṣọ Babalọ́lá. mo kí pẹ̀sì ẹ̀gbọ́n mi bàbá Zaina ó ń talé ó ń talẹ̀ kọ́sìlì alájì ẹ ṣeun. mo kí Àṣàbí fàṣọ sára àwọn tọ́jú ọmọ lára mama Adisa Ibro elépo ọmọ làásìsì àṣírí ààbò tó ń jẹ́ àṣìṣì èyí tó ń ta mọ́tò ẹ̀jẹ̀ kó lè mí rìndà gbogbo wọn. Tolú aláìlúwà mi èèyàn mi nìyẹn Manchester ló àṣẹ òní táwọn náà. ọkọ̀ adéjọ kẹ́mi ọmọ ìyàwó ṣe o ọmọ adéfúyè bàbá sáhùn bàbá sẹ́ni ẹ̀gbọ́n Táyọ̀ Bádé ni ó pè nílùú Manchester o èèyàn Tapá Fàtáì Ọ̀túnba Rosemary designer kan ni ó ṣe gan tó ń jẹ́ Razaki bá ń tọ́jú ọ̀tá Àbáyọ̀mí ọ̀pọ̀ àríkẹ́ Adémi bàbá ìkẹ́ Abọ́lọ́rẹ́ ni ó pè ó olótù gbogbo títọ̀ pátápátá Bókáládé Abúgà nílùú London Yèyélúwà ọmọbọlá lástápà mo kí Fàìdà Kásímù mo kí Kásómi lọ́ọ̀yà Bùsọ́lá mi Táíwò mo kí Sẹ́ríkì Abíọ́lá Alhaji Ahmed tó ń jẹ́ Ìbúrẹ́mọ̀ aláṣẹ Abide Entertainment bá mi tọ́jú Àyìnlá ẹ̀gbọ́n mi Ajíbáre Obama ọkọ Àlímọ́ mi Ṣáàdìyà Bókálá Sáàtì tó ń ta mọ́tò ṣògbò lọ́wọ́ wa bàbá oníyè Yúsúfù Aláùsá Bókálá jìyà mẹ́ẹ̀dá tó ń ṣe fíìsà Ìfátínà àgbẹ̀fẹ̀ ọ̀rẹ́ mi Bókálá jì Kọ́símù Akérògùn gbogbo lẹ́yìn ò bá pátápátá ọkọ̀ Mojísọ́lá bàbá Mùbáràkì Abọ́ládì méjì ẹni ọlá mi bàbá òkìkí ọlá bàbá tọ́ ìbù bàbá kọ́ rírì Bókọ́lá pẹ̀lú kù mọ́nù tẹgbà Adébẹ́sí Ṣàkírù Abíọ́dún aláṣẹ Sabes Cargo Logistics ọkọ̀ Fátímọ̀ láyọ̀dẹ̀ ṣe bàbá tẹ̀lé mi èèyàn mìíràn dátò nǹkan fújì tó ń kó jẹ Ìfàkúlẹ̀ Ṣẹ̀rífù nílùú Manchester mo tún Kárẹ́mù Ṣẹ̀rífù ọmọ Yakubu nílùú London ẹ̀jẹ̀kúnlé mi rìndà ẹ̀dá mi jẹ́sà ṣe jèrè o. ẹ̀dá mi jẹ́sà ṣe jèrè nínú ṣàìmújì yìí o. yìnyín bá ti ṣe kí kúrò lóhùn gbégbà lẹ́nu ṣàmì ìkúnlẹ̀. ẹ̀dá mi jẹ́ kí ṣàṣejèrè lẹ́nu ṣẹ́mi. ẹ̀dá mi jẹ́ kí ṣàṣejèrè lẹ́nu ṣẹ́mi. ẹ̀dá mi jẹ́ kí ṣàṣejèrè lẹ́nu ṣẹ́mi. Àlàbí èmi ṣáni mi ìrìn ìdáyísá ìfẹ́ aráyé quality wà hàn lèmi ń jẹ́ olórí ẹbí bíbélà fújì tipẹ́tipẹ́ ẹ má lọ gbé Gẹ̀ẹ́sì rárá ẹni bá lọ gbé tó bá lọ gbé Gẹ̀ẹ́sì afọ lórí. mo fẹ́ yà lé alájàrú kalẹ̀ dẹ́ mama Nabila mo rẹ́ni kejì yàrí kẹ́ o mama Táílólú o mama Kẹ́hìndé alájàrú kàyálẹ́dẹ́ àbúrò Fọlákẹ́mi bèbí yàrí kẹ́ o àbúrò Ọmọlára àbúrò Zainab àbúrò Mọ́ríyá Mọ́rúkà o bá ń tọ́jú Honorable Adigun. Ọlọ́run dákun o Ọlọ́run dákun ajẹ́rọ́gùn gbà mí láyé Ọlọ́run dákun mo bẹ̀ Ọlọ́run ajẹ́rọ́gùn gbà mí láyé ilé ayé mi. ẹ tọ́ àdúrà o ká má wà rògùn ẹjọ́
rògùn ẹjọ́ ọlọ́run dákun mo bẹ̀ ẹ́ ọlọ́run kájọ rògùn gbà mí láyé nílé ayé mi. mo bẹ̀ ẹ́ ọlọ́run dákun bá mi tún rán òtúbù lọ sí ọlọ́run dákun. mo bẹ̀ ẹ́ ọlọ́run bá mi tún rán òtúbù lọ́wọ́ sí Olúwa ṣẹ́gun. ẹni fún ni ní mọ́tò ó lè fún ni nílé lélelélelele òtúbù tó fún wa ní mọ́tò ó tún lè fún wa nílé ọlọ́run dákun mo bẹ̀ ẹ́ ọlọ́run bá mi rán òtúbù lọ sí Olúwa ṣẹ́gun òtúbù. aláṣẹ sẹ́sọ̀tẹ́ẹ̀ni lábúlé ìjókòó ló hà ó police officer ni ọ̀gá ọba àdá ọba kò ní ṣáà lẹ́sẹ̀ ya mi. gbẹgbẹjọ lọ state o àwa lè máa bá gbẹgbẹjọ lọ federal gangan àwa lè máa bá ń bẹ̀ ẹ́ àwa lè máa bá gbẹgbẹjọ lọ state gbẹgbẹjọ lọ federal o àwa lè máa bá tọ́lágbọ́lá lọ́dẹ ọ̀bọ ní ski igi sùnmọ́kì o ọ̀nà ọ̀bọ̀ ṣe ń yọ tó bá bójú mi jẹ́ máa bójú ẹ jẹ́ tó bá pọ́n mi lé máa pọ́n ẹ lé o sanwó àyálù o sanwó èkó ṣáàtì sanwó àyálù o ayọ̀ bá mi tó jámọ̀ rúbù o sanwó àyálù o kó lábí sáà bàbá aláyé ọmọ alájà o tó já kímù o bàbá mi sùrà o ọ̀gá wálé kókó ẹlẹ́dùn àkúté o Fort Lagos wọ́n kí mú ìwà ẹlẹ́rẹ̀ ọlọ́pàá tó ṣe nọ́mà èèyàn bí ọlá ọlọ́wọ́ dáyàmọ̀ jídì jáyà lábàtì ọ̀ ẹ tọ́jú actor ẹ̀jẹ̀kún lẹ́mí ríńdà Alábí olórin Ibro Badmus ọ̀pẹ̀yànlá mokiyelo rose ọkọ̀ àmì náà tù ó wẹ́wẹ́ àná tù lóyìnbó ẹlífẹ́ ni tó ń jẹ́ sọ̀díkì o bàbá ọjà tó ń jẹ́ hakimu atábàtẹ́lẹ̀ ọ̀dọ̀fin gbogbo mẹ́dùn ńlá olọ́mọ kó alákì hakimu bàbá Yọ̀mídé sábúrí sébò máyégún gbogbo mẹ́dùn ńlá fọkádé mọ́lá ọmọ ẹ̀ lọ́jà o bàbá mi náà bàbá sídìí kàtó àlùlà fọ́mọ nílùú gbogbo ìmọ̀kí.